ìjọba ìpínlẹ̀ Kánò lábẹ́ gómìnà Abba Yusuf ó mà ti dá sí ọ̀rọ̀ tó ń lọ tó di wàhálà láàrin àwọn ọmọ Yorùbá ìyẹn ní ìlú Kánò pẹ̀lú bí àwọn ọmọ Yorùbá bó ṣe dojú ìjà kọra wọn pàápàá lórí ọ̀rọ̀ oyè ẹni tí yóò jẹ ọba ìlú Kánò tó sì jẹ́ pé láàrin àwọn ẹgbẹ́ méjì kan ìyún ẹgbẹ́ tí wọ́n ń pè ní Ọba Group àwọn tó ń ṣàtìlẹ́yìn fún ọba Yorùbá ní Kánò àti Ààrẹ Group ó mà ní ìjà náà ti ń ṣẹlẹ̀ tó sì ti ń da àárín àwọn ọmọ Yorùbá tó wà ní ìlú Kánò tó ti ń da àárín wọn rú. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láti bí oṣù díẹ̀ sẹ́yìn ní gbọ́nmi-sí-omi ò tó mà ti ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá tó yẹ kán ṣera wọn níṣọ̀kan ní Òkè Ọya ìyún ní ìlú Kánò tó sì jẹ́ pé níṣe ni wọ́n ń bára wọn jà lórí ẹni tí yóò di ọba àti aṣíwájú àwọn Yorùbá ní ìlú Kánò èyí tó jẹ́ kí àwọn ọmọ Yorùbá níbẹ̀ kan ti pín sí ọ̀nà méjì o. Àwọn kan wà tí wọ́n ń pè ní Ọba Group ìyẹn àwọn tó wà lẹ́yìn ọba Kánò, àwọn kan wà tí wọ́n ń pè ní Ààrẹ Group ìyẹn àwọn ogun kejì tí kò gba ti ọba tó jẹ́ ti igun ààrẹ. Eléyìí ló mà fi ń dá wàhálà lẹ̀ tó di pé àwọn ọmọ Yorùbá ni wọ́n wá ń kọlura wọn ní ìlú Kánò tí wọn kò wò pé orísun kan náà ni wọ́n ti jọ jẹ̀ wá àti pé ìdálẹ̀ ìní àwọn wà. Nígbà tí àwọn àgbààgbà Yorùbá tí wọ́n rí ọ̀rọ̀ náà yanjú ni gómìnà ìpínlẹ̀ Kánò gómìnà Abba Yusuf ló mà dìde sí ọ̀rọ̀ yìí tí gómìnà sì ti gbé ìgbìmọ̀ dìde láti parí ìjà náà. Akọ̀wé ìjọba ìpínlẹ̀ Kánò SSG ìyún Secretary to the State Government ọ̀mọ̀wé Abdullahi Bichi ó ní gómìnà fi ṣe alága ìgbìmọ̀ tí yóò parí ìjà náà tó sì jẹ́ pé nínú ọ̀sẹ̀ tá a wà yìí iná ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ yìí o láti parí ìjà láàrin àwọn ọmọ Yorùbá. ọ̀mọ̀wé Abdullahi Bichi lásìkò tó ń sọ̀rọ̀ nígbà tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ ìyún ìgbìmọ̀ tí ó parí ìjà àwọn ọmọ Yorùbá ní ìlú Kánò ó gba igun méjèèjì ìyún igun Ààrẹ Group àti Ọba Group nímọ̀ràn láti gba àlàáfíà láàyè. Bẹ́ẹ̀ ló gba gbogbo ọmọ Yorùbá náà ní ìlú Kánò ní ìmọ̀ràn láti gba àlàáfíà láàyè. Ó ní gómìnà ìpínlẹ̀ Kánò àti ìjọba Kánò wọ́n rí àwọn Yorùbá gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára àwọn tó gbé ìlú Kánò dúró, àwọn ò sì ní lajú àwọn sílẹ̀ kí wàhálà kan kó wá ṣẹlẹ̀ láàrin wọn.